المركز أدام الله آياته ودولته بالنعمة والعافية ولما واشلكم دادا فún ẹ rí wípé àkọlé ọ̀rọ̀ tá a mú wá yìí yóò jọ́kì ọ̀pọ̀lọpọ̀ èèyàn. àkọlé yẹn náà ní wípé mudirul markaz أدام الله آياته àwọn ẹ̀kẹ́ ní bàbá ò mọ ìyàtọ̀ láàrin kọ́tàlá àti kọ́ọ̀tàlá. ṣé lóòótọ́ ni eléyìí jẹ́ lára àwọn àbòsí ńlá tí ọ̀pọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá àtàwọn míì tí wọ́n jẹ́ àfọ̀húnsúnnà àtàwọn tí wọ́n yé ṣàfọ̀húnsúnnà tí wọ́n ṣe fún Baba Lágége lóríire mímọ́ àti lóríire Islam àti lóríire ìjíṣẹ́ Ọlọ́run. mo rántí pé lọ́dún tí bàbá kò ti ọ̀rọ̀ yìí wọ́n kò ti àdísù náà wípé Ọlọ́run wọn lọ́lọ́run ní kánẹ́bí lọ máa pààyàn àfìgbà tí wọ́n bá gbà fọ́lọ́run. níjọ́ náà a rí inú àwọn súnnà wọn gúrùpù ara wọn rẹpẹtẹ láwọn ṣíyókù ọkùnrin àwọn yọ láwọn ṣíyókù tó lórúkọ nílẹ̀ Yorùbá. kódà lọ́dún náà Sheikh Imran Eleha ni wọ́n fi ṣe spíkà táwọn náà ń sọ lọ́dún náà yìí pé ṣèitọ́nù ní ń da Habibu láhàn wọn lọ́hùn pé nítorí pé ńgbà táwọn ti wà ní tana ula ìdàdíyà ni wọ́n ti kọ́ wọn níyàtọ̀ nípa kọ́ọ̀tàlà àti kọ́tàlà ìpè ṣèitọ́nù ló ń lò gẹ́gẹ́ báwọn ti wí ńgbà náà fẹ́ni tó bá lè rántí. lára àwọn àfáà tí wọ́n lámìlaka tí wọ́n wà ń jókòó náà ń jọ́ náà tí wọ́n kóra wọn yọ Sheikh Sikulai Shafi'i adamallahu ayatahu àwọn náà bẹ́ẹ̀ Sheikh Abdurrahman Ahmed tí wọ́n jẹ́ professor tí wọ́n sì jẹ́ olóyè Ansarudeen wọ́n wà ń bẹ àwọn àfáà yìí pọ̀ tí wọ́n kóra wọn jọ sínú gathering yẹn lórí mudirul markaz nìkan àti Baba Lágége. mo wá fẹ́ kájẹ wá gbé kọ́ọ̀tàlà àti kọ́tàlà wò. ṣé àwọn àfáà tí wọ́n kóra wọn jọ ń gbà náà ṣáwọn ní ṣèitọ́nù ń lò ní àbí Baba Lágége? ṣáwọn àfáà yẹn ní ìmọ̀ yé ní tàbí Baba Lágége? ṣáwọn àfáà wọn yẹn ni wọ́n gbọ́ àdísù yẹn yé ní tàbí Baba Lágége? a yànnà náà pẹ̀lú Al-Qur'an a sì yànnà náà pẹ̀lú ọ̀rọ̀ mímọ́. ẹ̀yin tẹ́ bá rántí ó yẹ kẹ́ ẹ máa rántí níjọ́ wọ́n pọ̀ àwọn àfáwọn yìí pọ̀ wọ́n kóra wọn jọ ní tíìm nílẹ̀ Yorùbá yìí wọ́n sì ní sẹ́ńtà àbí tí wọ́n lò ń jọ náà lórí Baba Lágége nìkan nítorí pé a fẹ́ yẹpẹrẹ bàbá náà láwùjọ, a fẹ́ jẹ́ káyé rí pálá ìdáni, a fẹ́ jẹ́ káyé rí pálá ìmọ̀kan ni, a fẹ́ jẹ́ káyé rí bẹ́ni tí ò máa ṣe ni, a fẹ́ jẹ́ káyé rí bẹ́ni tí ń dẹ̀sùrù ni. wọ́n ní ṣèitọ́nù ní dàlámù pé kò mọ̀ yàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́tàlà. kọ́tàlà àràfin mẹ́ta ni, kọ́fta àti là, tó ń túmọ̀ sí pé kọ́tàlà ó pààyàn, kọ́tàlà àràfin mẹ́rin lòun tó jẹ́ kọ́f alifta àti là. kọ́tàlà yẹn tá a bá ní kọ́tàlà ó pààyàn, yakutulu yóò pààyàn tàbí ó fẹ́ pààyàn, kọ́tílán ìpànìyàn, kọ́tílù apààyàn. ṣe wọn pé ìran kọ́tàlà náà ni. ṣe ní nínú ìran kọ́tílù yẹn náà láti lọ mú kọ́tàlà tóun ó tún di mẹ́ẹ̀dí padà tí wàá di kọ́tàlà yẹn ó bá yàn jà, yóò kọ́tìlù yóò jà. so ìyẹn náà ìjà máa ń rìsọ́ọ̀tì sí ikú torí pé tó gun bá ti dé ó lè mú kú dání. ẹ wá jẹ́ àjọ lọ́kọ̀ àdìsù náà. àdìsù yìí ó ń bẹ nínú Sahihul Bukhari hadith 25, ó wà nínú Muslim hadith 36. àdìsù ni àdìsù ọmọ Umaru ni radiyallahu ta'ala anhuma. wọn lá Nabi sallallahu alayhi wa sallam sọ wípé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah wa yuqimu as-salata wa yutu az-zakata
فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. ẹjẹ́ àjọ gbé àdísù yìí wò. àdísù yẹn wọ́n lànà ẹbí sọ pé umirtu ọlọ́run pa mí láṣẹ. tá a bá ti sọ pé àmàrà wọ́n pàṣẹ ní ìtumọ̀ tó bá ní umirtu ìyẹn túmọ̀ sí pé àmàrà ní rabbi ọba mi pa mí láṣẹ. bígbà tó sọ pé umirtu an akuna awwalal muslimin. táwọn ẹgbà ti ní umirtu ó ń fi hàn pé ọlọ́run ló pa á láṣẹ. ó ní wọ́n pa mí láṣẹ ọlọ́run pa mí láṣẹ. an uqatila an-nasa pé kí n máa pa àwọn èèyàn. àwọn ní kì í ṣètumọ̀ rẹ̀ nù pé ìtọ́lọ́run pa láṣẹ ni pé kí n máa báwọn èèyàn jà. ẹ wá máa gbọ́ ọlọ́run pa mí láṣẹ kí n máa báwọn èèyàn jà hatta yashhadu an la ilaha illallah títí dìgbà tí wọ́n bá lè jẹ́rìí páwọn ò ní sin ẹnì kankan yàtọ̀ sọ́lọ́run. wa anna muhammadan rasulullah tí wọ́n sì gbà ó jíṣẹ́ ọlọ́run ló jíṣẹ́ àwọn. wa yuqimu salata tí wọ́n sì máa kírun. wa yutu zakata tí wọ́n sì máa yan sàká. fa idha fa'alu dhalika májẹ̀mú ni pé tán bá ti lè ṣe bẹ́ẹ̀ asọmọ mi ní dìímà ahò mi ò ní ta ẹ̀jẹ̀ wọn lẹ̀. ẹ̀dá ẹ bá mú kúkúkú yẹn dání. umirtu an uqatila wọ́n pa mí láṣẹ kí n máa jà wọ́n pa mí láṣẹ kí n máa pààyàn. ó wá mú ẹ̀jẹ̀ dání pé tí wọ́n bá lè ṣe tí mo wí o ń ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ ìyẹn fi hàn pé ń pa wọn. fa idha fa'alu dhalika àmọ́ tán bá ti lè ṣe tí mo wí yẹn o asọ́mu mi ní dìímà àhò ẹ̀jẹ̀ wọn ó ṣèfù lọ́wọ́ mi. ìyẹn ló sọ kọ́ọ̀dàlà yẹn di pípààyàn. tàbá wá fẹ́ tu ìtumọ̀ rẹ̀ ní wípé umirtu an uqatila an-nasa wọ́n pa mí láṣẹ kí n máa pa àwọn èèyàn. hatta yashhadu an la ilaha illallah àyàfi tí wọ́n bá gbà pé kò sẹ́ńtà wọn máa sìn yàtọ̀ sọ́lọ́run. wa anna muhammadan rasulullah tí wọ́n sì gbà pé òjíṣẹ́ ọlọ́run làwọn máa tẹ̀lé. wa yuqimu salata tí wọ́n ń kírun. wa yutu zakata tí wọ́n ń yan sàká. ó wá ní fa idha fa'alu dhalika tó bá ti lè ṣe bá ní asamu minni dima'ahum ẹ̀jẹ̀ wọn ti mórí bọ́. ìyẹn fi hàn pé kọ́ọ̀tà làyẹn kápá wọn ni. wa amwalahum owó wọn náà ti mórí bọ́ lọ́wọ́ mi illa bi haqqil islam wa hisabuhum ala Allah. ọ̀rọ̀ yẹn ni mudirul markaz ń ṣàlàyé ńgbà náà. gbogbo àfáà súnnà ilẹ̀ yorùbá sì gúrúùpù ara wọn jọ. wọ́n fi àfáà Imran Eleha ṣe spíkà láti kọ̀ndẹ́ẹ̀mù bàbá Lágége. wọ́n ní bàbá ò mọ ìyàtọ̀ láàrin kọ́tàlá àti kọ́tàlá. tá a fi wá rí aláìmọ̀ kan èyí tí ò dákan mà tí ò níran tí ò ní bíbí tí ò ní tán tí ò rẹ́ nìkan lọ́mọ wọn àmẹ́ni ó bí wọn àmẹ́bí títí ń bọ̀. so tóun náà wá ń sọ wípé mudirul markaz aláìmọ̀kan kò mọ̀ yàtọ̀ láàrin kọ́tàlá àti kọ́tàlá ojúgbà àwọn ti lẹ́ni tí ò mẹ́bi tí alifu kọjú sí. látara pé àwọn àfẹ́sìn wọ́n fẹ́ yẹ̀yẹ́ sheikh ẹ̀yọ̀ kan nínú ayé látara òótọ́ rẹ̀ ti ń sọ. náà ẹ wá jẹ́ àjọ yẹ àdísì yẹn wò. tábà wá wo àdísì yìí a rí i pé هذا الحديث يعارض صريح النصوص القرآنية. آية يتاكو أورو توانينو القرآن كيلو في تاكو كوانا واجو بشورو يشو لجورو النبي تاباك روني تورادي سوي لوا باين لو لاي láti fi terrorize ayé. àdísù yìí náà ló ń rìn nínú ẹ̀jẹ̀ gbogbo àwa mùsùlùmí lónìí débi pé àfẹ́rẹ́ lòmíì kó lẹ́sìn míì yàtọ̀ sí ìsìláàmù tiwa. gbogbo ẹni tí ì bá ṣe ẹlẹ́sìn wa àfẹ́ kó rí múmú. gbogbo ẹni tí ì bá ṣe ìsìláàmù àfẹ́ kó gbádùn àwùjọ àfẹ́ máa ní wọn lára débi àwa tá à ń ṣe ìsìláàmù gan-an tá a bá ti ń ṣe onísúnnà bíi tàwọn míì à lè gbádùn àwùjọ. kama ẹsẹ wàá sẹ tí o ṣe islam yẹn ẹ wá jẹ́ àlọ́ wo alukur'an lára àwọn káwá mọ ẹni tíṣẹ ìtọ́nù ń lò nínú sheikh
Habiballah mudirul markaz àtàwọn àfáà tí wọ́n kóra àwọn jọ lọ́dún náà káwá jọ yẹ̀ wò peter ní ṣe ìtọ́nù ń lò ta lọ̀tá ọlọ́run ta lọ̀tá ànẹ́bì ta lọ̀tá islam ta lọ̀rẹ́ ọlọ́run ta lọ̀rẹ́ ànẹ́bì ta lọ̀rẹ́ islam nínú wọn ta wá lò ní mímọ̀ ta láláìmọ̀ kan nínú wọn nínú almudir àtàwọn tó kù. màá fẹ́ ká jọ lọ sínú alukur'an tá a bá lọ sínú alukur'an ní suratul baqara a lọ sínú 256 a rí pé ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ pé la ikraha fi ddini qad tabayyana rushdu minal ghayy kò sí ìjẹni nípa nínú ẹ̀sìn ká mú yàn pé túláàsì ò gbọ́dọ̀ ṣe é ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad nítorí kíni qad tabayyana rushdu minal ghayy àlàyé ti wà lórí nta ń pè ní ìmọ̀nà fún ènìyàn àti nta ń pè ní àánú ìyẹn fi hàn pé èyí tó bá wọn mọ ènìyàn lèyàn lè mú mẹ́. tá a bá wọnú alukur'an bákan náà a rí i pé alukur'an ó fún wa nígbà láyè kíkó yan ẹ̀sìn tó wù ú. tá a bá wo suratul Kahf aya 29 that is Quran 18 ọlọ́ni wa qulil haqqu min rabbikum faman sha'a falyu'min wa man sha'a falyakfur. ọlọ́ni kúlé ìrẹ́ ànẹ́bí sọ fún wọn pé al-haqqu min rabbikum òdodo ti dé látọ̀dọ̀ ọlọ́run. kí ni al-haqqu yẹn òun náà ní al-islam. ayàwó la lè fi mà pé islam lọ́lọ́run ọba gbà lérò ń bẹ̀ yẹn pẹ̀lú kalimatul haqq torí pé kalimatul haqq ọlọ́run lò fún ọlọ́run fúnra rẹ̀ kalimatul haqq ọlọ́run lò fún islam kalimatul haqq ó lò fún òdodo. àmọ́ ń tá a fi mọ̀ pé islam ní ń sọ ń bẹ̀ ni pé tá a bá lọ síbi tọ́lọ́run ti sọ wípé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kulli. ọlọ́run ló rán ànábì níṣẹ́ bil huda pẹ̀lú alukur'an wa dinil haqq àtẹ̀sìn islam. ìyẹn wá gbé kulil haqqu min rabbikum islam yìí ọ̀dọ̀ ọlọ́run ọba yín ló ti wá o faman sha'a falyu'min ẹni bá ń kó ṣe wa man sha'a falyakfur ẹni bá sì ń kó lóhun ò ṣe. ìyẹn fi hàn pé mo ṣe islam mi ò ṣe islam ọlọ́run fúnra rẹ̀ tó ní islam kì í mú yàn sí. ìyẹn kan nìyẹn tó wá já sí pé ọlọ́run tó ní islam kì í mú yàn sí pé yóò ṣe islam láyé báwo la nẹ́bí ó ṣe wá máa pa wọ́n. that is one. now tá a bá tún wá wọnú alukur'an tá a bá lọ sínú suratu Yunus aya 99 pẹ̀lú aya àdìsù tá a mú wáyé alukur'an ọlọ́ni walaw sha'a rabbuka ń sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad la'amana man fil ardi kulluhum jami'an afa anta tukri'u an-nasa hatta yasha'a rabbuk. tó bá jásí pé ó bá wọn ọlọ́run ọba rẹ̀ tó rán wọn Muhammadu iṣẹ́ ni la'amana man fil ardi kulluhum jami'an gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ayé yìí ni ó ṣe islam tó bá jẹ́ pé ó bá wọn ọlọ́run ọba rẹ̀ kí wọ́n ṣe. ìyẹn fi hàn pé kò wọn ọlọ́run káwọn èèyàn ṣe islam tán yányán ó ti mọ àwọn tí ó ṣe ó sì mọ àwọn tí ò ní ṣe. ó ń kí ànábì nílò ní pé walaw sha'a rabbuka tó bá já sí pé ó bá wọn ọlọ́run ọba rẹ̀ bá fẹ́ laja'ala an-nasa la'amana man fil ardi kulluhum jami'an gbogbo ẹni tó wà lórílẹ̀ ayé yìí kò ní sẹ́nìkan tí ó sọ pé òun ò ṣe islam àmọ́ lọ́wọ́n ò fẹ́ kó rí bẹ́ẹ̀. ọlọ́run wa ń bá ànábì wípé afa anta tukri'u an-nasa ṣé ìwọ tá a wá ránṣẹ́ ó wá fẹ́ máa túláàsì àwọn èèyàn yìí pé hatta yakunu mu'minin pé túláàsì ni wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ pé túláàsì ni wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ là kò yẹ kó rí bẹ́ẹ̀. àyà kan nìyẹn tó takò àdísù yẹn látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fi rán ànábì Muhammad sallam. tá a bá tún wá tẹ̀síwájú nínú alukur'an nìkan yẹn nínú suratu Yunus yẹn
tàbọ̀ wọ àyà ọgọ́rùn ọlọ́ni wa ma kana nafsin an tu'mina illa bi idhnillah kò ṣeé ṣe fún ẹ̀mí kan kó gbà fún Ọlọ́run illa bi idhnillah àyàfi tó bá já sí pé àṣẹ Ọlọ́run ló dé sí lọ́kàn ìyẹn fi hàn pé Ànábì Muhammad fúnra rẹ̀ ò lè fi yan mọ́nà ó ní wa yaj'alu rijsa 'ala alladhina la ya'qilun torí pé àṣẹ ẹ̀sìn yẹn yóò dàbí ìdọ̀tí ẹ̀gbin nínú ọkàn àwọn tí ò ní làákàyè bí yóò ṣe jẹ́ nìyẹn. tábà tún wá wọnú Al-Qur'an bákan náà tábà lọ wo Suratul An'am àyà 107 Ọlọ́run tún ní walaw sha'a Allahu ma ashraku tó bá jásí pé ó bá wọn Ọlọ́run ni àwọn tí wọ́n ń ṣẹbọ ò ní í ṣẹbọ Ọlọ́run náà fẹ́ kàn ṣẹbọ wọ́n lè bá jìyà ni. bákan náà tábà tún wọnú Al-Qur'an níbòmí Ọlọ́run tó ń sọ fún wa ń bẹ̀ ìpè níbẹ̀ yẹn náà ó ní wa ma ja'alnaka 'alayhim hafiza ní kó máa ṣọ́ wọn káàkiri báwa ṣe ń ṣọ́ra wa lé ní ẹnìkan ò gba súnà ẹnìkan ò ṣe súnà wa ma anta 'alayhim biwaqilin sì ní kó máa mójútó wọn kiri kó máa wò pé ẹnìkan ò kírun ẹnìkan ò gbààwẹ̀ tí ẹni kó rán bọ́lọ̀ ń ṣe rán àná Muhammad yẹn sallallahu ta'ala alayhi wa sallam. tá a bá tún wo àyà mi Ọlọ́run tún sọ fún Al-Qur'an ó ní walaw sha'a Allahu la'adakum ajma'in tó bá jásí kó bá wọn Ọlọ́run ọba mi ni yóò fi gbogbo yín mọ̀nà pátá látòkè délẹ̀ kẹ́nìkan ò ní ṣe nǹkan mi yàtọ̀ sí Islam ìyẹn bẹ́ẹ̀ nínú Suratul Nahl ayé ẹlẹ́ẹ̀kẹsàn walaw sha'a Allahu lajama'ahum la'adakum ajma'in yóò fi gbogbo yín mọ̀nà ìyẹn fi hàn pé Ọlọ́run ò lè fi gbogbo wa mọ̀nà ẹ wá jẹ́ wá padà síbi àdísù tá a fi báyé jẹ́ tá a fi ń da irú tá a fi ń pa àwọn èèyàn káàkiri. fa hadha al-hadith tá a bá wo hadith yìí a rí wípé yuharridu wòye. fa hadha al-hadith ṣe rádìsù yìí kò sí tí ó ń ṣe fún wa kọjá wípé yuharridu ويدعو إلى قتال وقتل عموم الناس من غير المسلمين. àdíìsì yìí ń pèpè ó sì ń ṣe ní lójú kòkòrò lọ bí ká máa jà ká sì máa pa gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí. فهذا الحديث yìí يحرض ó ń ṣe wá lójú kòkòrò ويدعو إلى قتال وقتل ó dẹ̀ ń pèpè síbi pé ẹ máa pa kẹ̀sì máa bá gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí ẹ máa pa wọ́n ẹ sì máa bá wọn jà gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí ẹ máa pa wọ́n òun làdíìsì táwọn Boko Haram ń lò. tábà tẹ̀ wá rí i pé wàdálìkà ìnáfi kawni rasulillahi rahmatan lil alamin eléyìí ti ń júwe pé àná Muhammad àríyẹ o kò lè jẹ́ àánú gbogbo àgbà ńlá ayé tọ́lọ́wọ́n bá fi rán sí. wa kayfa takunu rahma fi qatli wal qital báwo la Nábì ṣe fẹ́ já láàánú bí kó máa pa àwọn èèyàn kó máa bá àwọn èèyàn jà wa da'wa ilayhi mà kó sì máa pèpè ká Nábì máa pèpè ẹ máa jà káàkiri ẹ sì máa pa àwọn èèyàn báwo ló ṣe fẹ́ já àánú lọ́dọ̀ Ọlọ́run kama qala ta'ala fil Qur'an gẹ́gẹ́ bọ́lọ̀ tó lè rìn àná Muhammad náà Al-Qur'an tá a bá lọ ka Suratul Anbiya aya 107 Ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin àrùn wa Nábì bí kì í ṣe pé nítorí pé kò jẹ́ àánú fún gbogbo ayé aláàánú ó ṣe wá máa pa ẹni tí wọ́n rán sí aláàánú ó ṣe tó máa ta ẹ̀jẹ̀ tó rán sí kalẹ̀. ẹjẹ́ á tún gbé nínú àwọn àdísù yìí yẹ̀wò káwọ ẹni tí ṣe ìtọ́nù ń lò nínú Mudirul Markaz àtàwọn àfáà tí wọ́n kóra wọn jọ́njọ́ náà lórí kọ́tàlà àti kọ́tàlà káwá wà láìmọ̀ kan nínú Mudirul Markaz àtàwọn àfáà tí wọ́n kóra wọn jọ́ náà lórí kọ́tàlà àti kọ́tàlà káwá wọ ọ̀tá Ọlọ́run ọ̀tá Islam nínú àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti kóra wọn jọ lọ́dún náà ní South West kódà àwọn kan kọ lẹ́tà wọ́n ní kó má jẹ́ kí Mudiru wa ṣe wá sí ń lu lọ́rin mọ́ torí pé ó ń da ojú òpó ẹ̀sìn irú kódà ọmọ kéwù Mudiru ni wọ́n lò ń jọ náà gẹ́gẹ́ bí spíkà táwọn àáfàá tó lámìláaka àwọn tí wọ́n bá rántí fídíò ní wọ́n ti máa rántí
tí wọ́n kóra wọn jọ lọ́dún láwọn afa ńlá láwọn tá a rò pé ìmọ̀ jòkó sọ́dọ̀ wọn tán yányán. náà ẹ jẹ́ àtúngbénú àwọn àdìsù yẹn o. ash-shaykhani al-imam al-bukhari wa muslim àwọn méjèèjì tún gba àdìsù yẹn wá an abi hurayrata radiyallahu ta'ala anhu wọ́n ní lamma tuwuffiya rasulullah wastukhlifa abubakar بعده وكفر من كفر من العرب وقال عمر لأبي بكر كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقول لا إله إلا الله ونبتنا محمد جاد لاي تيوا في أبو بكر سوري خلافة لي النبي وكفر من كفر من العرب làwọn tí wọ́n bá di káfìrí nínú àwọn alárúbáwá páwọn ò ṣe ìsìláàmù mọ́ nítorí tí wọ́n rí tí ò tẹ́ wọn lọ́rùn nínú ìṣesí àwọn sàhábà kan tí wọ́n dá lára lẹ́yìn ikú àná Muhammad. faqala Umaru li Abi Bakr wọ́n ní Umaru bá lọ bá Abubakar wípé kayfa tuqatilu an-nasa kẹ́ ẹ lè mọ̀ pé ó ní báwo ló ṣe fẹ́ bá àwọn èèyàn jà báwo ló ṣe fẹ́ dojú ìjà kọ wọ́n ṣọlọ́run rán wọn níjà ni ṣé wọ́n kọjú ìjà sí wọn táwọn fẹ́ fi dájú ìjà kọ wọ́n ni. ó wá ní wa qad qala Rasulullah torí pé òjíṣẹ́ Ọlọ́run ti sọ wípé umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah pé Ọlọ́run ti pa mí láṣẹ kí n máa pa àwọn ènìyàn ní o àyàfi tí wọ́n bá lè gbà pé la ilaha illallah ìròyìn tà nẹ́bí tá a sì mọ̀ ní kó mọ sọ fáwọn èèyàn pé kul la ilaha illallah tufli sọ pé la ilaha illallah kó jèrè. Abu Tọ́líbì ńkọ́ èyí ṣe tá nẹ́bí ò pa á ṣe gbọ́ umirtu an uqatila an-nasa hatta yashhadu Abu Tọ́líbì tí ń jẹ́ bàbá tó jókòó tì bó ṣe ṣe nígbìyànjú tó pé kul la ilaha illallah tuflih kul la ilaha illallah dakhala al-janna ó wà lójú ikú kò mọ̀ torí ẹ̀ wí kí ló dé tá nàbí ò pa tó bá jẹ́ pàdé ìṣù yìí ó bá rí ìlú ó sì lálàáfíà ẹni bá débi pé òun ò lè wí wọ́n pè òun ní coward òun lẹ́rù kú ló bá òun èyí ṣe tí ànábì ò pa Abi Tọ́líbì kí ló dé tá nàbí ò pa nígbà tí ò ṣe la ilaha illallah tọ́lọ́run tó ń sọ fún àná Muhammad sallallahu alaihi wasallam yìí pé innaka lan tahdi man ahbabta láyéláyé ó lè fọ̀nà mẹ́ni ó mọ̀ ọ́ walakinna Allaha yahdi man yasha Ọlọ́run fúnra ẹ̀ nìkan ló lè fọ̀nà mẹ́ni ó hùn kí ló dé tá nàbí ò pa Abu Tọ́líbì nígbà tí ò ṣe la ilaha illallah tá a fi mọ̀ pé àdísù yìí lára àwọn àkàdíbù ní ala rasul lára àwọn ọ̀rọ̀ tí wọ́n pa náà bá nẹ́bì láti fi já ayé lógun nù ni. Naam. ó wá ń bi Abubakar ìlérí yìí pé kayfa tuqatilu an-nas báwo ló ṣe fẹ́ báwọn èèyàn jà. wa qad qala rasulullah torí pé òjíṣẹ́ Ọlọ́run ti sọ yìí pé umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah Ọlọ́run ti pàṣẹ fún mi kí n máa pa àwọn èèyàn àyàfi tí wọ́n bá ṣe la ilaha illallah. ẹ wá máa gbọ́ o tẹ́fì mọ̀ pé pípa yẹn ni ó ní faman qala la ilaha illallah asama minni malahu wa nafsahu ẹni tó bá ti lè ṣe la ilaha illallah ònú wọn ẹ̀jẹ̀ rẹ̀ ti mórí bọ́ lọ́wọ́ mi àtẹ̀mí ẹ̀ ẹ dákun ṣé ìpààyàn ni àbí ìjà. èyí lẹ́yìn tí a jọ wò àwọn àfáà tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní ṣètọ́nù ń da mudirul markaz láàmú àtàìmọ̀ kan pé irú ẹ̀kọ́ ló yẹ kó wà ní òkú ni ń ba kò yẹn jẹ́ ní. tá a sì rí àwọn àfáà bẹ́ẹ̀ sakatu an dhalika ka annahum kuta'ati alsinatuhum wọ́n dẹ̀ dákẹ́ bí ìgbà tí wọ́n gé wọn láwọn lọ bí ìgbà tí wọ́n mọ òtítọ́ yẹn nítorí pé wọ́n ń fẹ́ ìṣubú ẹnìkan. ẹtún gbọ́ àdísù yẹn ó ní Abubakar ní faman qala la ilaha illallah gbogbo ẹ̀ ń bá ti sọ wípé la ilaha illallah asama minni malahu owó ẹ̀ ti mórí bọ́ ìyẹn ni pé kò sí mi nígbà owó ẹ̀ wa nafsahu mi ò nígbà ẹ̀mí ẹ̀ ó ti dá gbogbo ẹ̀mí ẹ̀ lọ́wọ́ mi kí ló mú ẹ̀mí àti property oní property dání. bàbá yẹn sọ pé àǹtí ń bẹ́ńbẹ́ ni pé wọ́n ní kó mọ pààyàn àwọn ní kó mọ ìyàtọ̀ láàrin wọ́n sì mọ̀ níjọ́ náà wọ́n sì lè túmọ̀ mọ̀
torí pé látara mẹ́rin àjù wọn ẹ ṣeun jàre ànábì Ìsá apààyàn kò sí lè já apààyàn ó ní illa bi haqqihi wa hisabuhu ala Allah. kọ́ọ̀lù ẹ wá gbọ́n tó fi fèsì táwọn Bákàrí fi fèsì jọ náà ó ní làákùtù lánàá màá rí i pé mo pa wọ́n kọ́tàlá ló lò ẹ gbọ́ làókọ́ọ̀tì lánàá màá rí i pé mo pa wọ́n man farraqa bayna salati wa zakat gbogbo ẹni tó bá ti ṣe òǹyà láàrin ìrun àti sàká fa inna zakata haqqul mal torí pé sàká tẹ rí yẹn ẹ̀tọ́ owó ni ẹ dákun ṣẹ́ni tí ò yan sàká ìsìláàmù nìkan bá jà ní ṣèbí lójú ayé àná Muhammad àwọn kan bẹ wọn yan sàká ṣèbí ntọ́lọ́wọ́n bá ń sọ ni wípé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim wa salli alayhim inna salataka sakanun lahum sakanun lahum. أقاتل في الحديث الذي ذكرت بمعنى أحث الناس كيف ذلك؟ كيف يمكن؟ الإمام السعيدي ولكن هذا ظلم والله ليس علما والله ظلم. أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فإذا فعلوا ذلك عصم مني دماءهم وأموالهم عصم مني دماءهم وأموالهم. وإن الحث في ذلك الحث في القتل والقتال هو ما دل الحديث عليه أنت تعلم ذلك إن كان صادقا بالله وبرسوله وبالإسلام وبالإخلاص نية. الإسلام دين الخالص لا نخاف أحدا أن نقول الحق وإن لم يرضي ما نقول. bí yẹn ṣe jẹ́ nìyẹn èyí tẹ́ ń wí yẹn èyí náà máa yí pé hādhā ẓulmun fal-islām lā yuḥibbu ẓ-ẓālimīn qul al-ḥaqqa walaw kāna murran. ما شاء الله يا شيخ يا شيخ أتفق معك على ما قلت يمكن أن أخطأ ما كتبت إن شاء الله بعد. mo lè má gbọ́ ní táfà ń sọ yé pẹ̀lú mo ti ń sọ̀rọ̀ yẹn kọ́lọ́n kó ṣíjú àánú wà mi ò tí ì máa bí tí wọ́n lọ. ẹ jẹ́ ká tún yí àdísù mi wò. عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال òun tó sọ pé أمرت أن أقاتل المشركين wọ́n pa mí láṣẹ kí n máa pa àwọn òṣèbọ حتى يشهدوا أن لا إله إلا الله àyàfi tí wọ́n bá ti lè gbà àwọn ò ní sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́hun wa anna Muhammadan abduhu wa rasuluhu tí wọ́n sì gbà pàdé Muhammad ẹrú rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni wa sallu salatana tí wọ́n bá ti ń kírun wa wastaqbalu qiblatana tí wọ́n ń kọjú sí Kaaba wa wa akalu dhabaihana tí wọ́n ń jẹ ẹran léyà wa qad urrimat alayna dima'uhum ẹ̀jẹ̀ wọn déèwọ̀ fún wa. Sheikh al-Imam Sa'id ẹ bá mi gbọ́ àdísù yẹn. Umirtu an uqatila al-mushrikin wọ́n pa mí láṣẹ kí n máa pa àwọn òṣèbọ. wọ́n pa mí láṣẹ kí n máa pa àwọn òṣèbọ hatta yashhadu an la ilaha illallah àyàfi ìgbà tí wọ́n bá gbà pé kò sẹ́ni táwọn máa ṣe yàtọ̀ sọ́lọ́hun wa anna Muhammadan rasulullah rasuluhu wa abduhu wọ́n dẹ́ gbà kó jíṣẹ́ Ọlọ́run lẹ́rú rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ wa sallu salatana tí wọ́n ń kírun wa wastaqbalu qiblatana tí wọ́n ń kọjú sí Kaaba wa wa akalu dhabaihana tí wọ́n ń bá wa jẹran léyà wa qad hurrimat alayna dima'uhum ẹ̀jẹ̀ wọn déèwọ̀ fún wa láti tààlẹ̀ ńgbà náà wa amwaluhum owó wọn náà déèwọ̀ fún wa illa bi haqqiha àfi tó bá jásí pé ó bá jẹ́ ìwọ̀ ìsìláàmù mẹ́ eléyìí ojú kòkòrò ká pààyàn ní o ká máa pààyàn ní o. àdìsí tí mo sọ yìí ibi tá a ti lè bá a bá nínú Sunan al-Kubra nínú àdìs 3966 Sunan Abi Dawud a rí nínú àdìs 2642
Sunan an-Nasa'i ari nu hadith 3966, ad-Daraqutni ari nu hadith 893, wa Ibn Mandi fi kitabi al-Iman ari nu 191, wal ari nínú al-Bayhaqi nínú al-Kubra 5142, wa kulluhum an tariqi Anas ibn Malik. Gbogbo wọn ojúbọ̀nà tí wọ́n gbà wá Anas ọmọ Malik náà. Ẹgbọ́ àdísì yẹn umiritu an uqatila al-mushrikin, wọ́n pa mí láṣẹ kí n máa pa àwọn òṣèbọ hatta yashhadu an la ilaha illallah, àyàfi tí wọ́n bá gbà pé Ànábì la Ọlọ́run làwọn máa sìn. Tọ́ bá ti wá ń kírun wa, tọ́ ń kọjú sí Káàbà wa, tí wọ́n ń jẹran wa, ẹ̀jẹ̀ wọn dé ìwọ̀ fún wa láti tálẹ̀. So gbogbo nǹkan yẹn tí wọ́n bá ṣe, ẹ̀jẹ̀ wọn yìí ṣe ìwọ̀ láti máa tálẹ̀ fún wa. Qala ta'ala, ẹ wá jẹ́ agbọ́ kí l'Ọlọ́run sọ fún Muhammad nínú Suratun Nur aya 54. Qul ati'u Allaha wa ati'u ar-rasul fa in tawallaw fa innama alayhi ma hummila wa alaykum ma hummiltum wa in tuti'uhu tahtadu wa ma 'ala ar-rasuli illa al-balagh al-mubin. Ẹgbọ́ aya Qur'an payan. Ẹgbọ́ aya al-Qur'an. Ọlọ́run sọ fún wa al-Qur'an, ó ní ati'u Allaha, ẹ tẹ̀lé Ọlọ́run, wa ati'u ar-rasul, ẹ tẹ̀lé òjíṣẹ́, fa in tawallaw, tọ́ba láwọn ò tẹ̀lé Ọlọ́run, àwọn ò tẹ̀lé òjíṣẹ́, fa innama alayhi ma hummila, ẹjọ́ máa ṣe tiẹ̀, wa alaykum ma hummiltum, ẹ̀yin náà máa ṣe tí. Ìyẹn fi hàn yí pé ẹ̀sìn ṣe túláàsì, bọ́ àwọn àdìsí yẹn ó ń sọ ẹ̀sìn di túláàsì ni. Wọ́n náà fún ẹgbẹ́ àti Allaha, hadha Qur'an, ẹ tẹ̀lé Ọlọ́run, ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀. Ó wá ní fa in tawallaw, tábàṣì làwọn ò tẹ̀lé Ọlọ́run, àwọn ò sì tẹ̀lé Ànábì, fa innama alayhi ma hummila wa alaykum ma hummiltum. Ẹ jẹ́ ká Ànábì máa ṣe tiẹ̀, ẹ̀yin náà máa ṣe tí, kẹ́nìkan má dẹ́ nìkan lọ. Àmọ́ wa in tuti'uhu tahtadu, àmọ́ tẹ́ ẹ bá lè tẹ̀lé, ẹ wà lójú ọ̀nà Ọlọ́run. Àmọ́ wa ma 'ala ar-rasuli illa al-balagh al-mubin, kò sí ní tó kan òjíṣẹ́ kọjá kó jíṣẹ́, òjíṣẹ́ ò lè pààyàn. Wa ma 'ala ar-rasuli illa al-balagh al-mubin, kò sí ní tó kan Ànábì Muhammad kọjá kó jíṣẹ́, kó pààyàn kò sí lọ́dọ̀ rẹ̀, kó mú dájọ́ wá kò sí lọ́dọ̀ rẹ̀, kó lẹ́nìkan ò lọ́rọ̀ náà lọ kò sí lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Ànábì. Wa kadhalik, tá a bá tún wò ó, a rí pé Ọlọ́run tó sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú Suratul Baqara aya 272. Àdánwò tá a nílé ní pé al-Qur'an qad sara kitaban mahjura, àwọn èèyàn ti yàn lódì lórí wa qala ar-rasulu ittakhadhu hadha al-Qur'ana mahjuran. Qur'an ti dọ̀tá wa mùsùlùmí, àhàdíìsù ní lókun orí wa. Ọlọ́ni ra Ànábì sọ fún wọn pé laysa alayka hudahum, àti fi wọ́n mẹ́nà ò sí lọ́dọ̀ wa Ànábì o. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì pé laysa alayka hudahum, ìmọ̀nà àwọn èèyàn ò sí lọ́wọ́ rẹ̀. Walakinna Allaha yahdi man yasha, Ọlọ́run ní máa fẹ́ni tó bá wọn mọ̀nà, Ànábì ò lè fi yan mọ̀nà. Ìyẹn fi hàn pé Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, laysa alayka hudahum, ìrẹ́ Ànábì kò sí ìmọ̀nà wọn lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Muhammad. Walakinna Allaha yahdi man yasha, Ọlọ́run ní máa fẹ́ni tó bá wọn mọ̀nà. Wa ma tunfiqu min khairin fali anfusikum, àmọ́ gbogbo dáadáa tẹ́ ẹ bá ṣe sí wọn, tòun ti bí wọ́n ti jẹ́ kèfèrí yẹn náà, orí ara yín lẹ ṣe sí. Ìyẹn jẹ́ káfìrí òní kéèyàn má ṣe dáadáa sí. Wa ma tunfiqu illa ibtigha'a wajhillah, ẹ̀ sì gbọ́dọ̀ ná nǹkan kan tẹ́ ẹ fẹ́ ná lé wọn lórí bí kì í ṣe pé láti fi wá ìyọ́nú Ọlọ́run. Wa ma tunfiqu min khairin yuwaffa ilaykum, gbogbo dáadáa tẹ́ ẹ bá ṣe sí wọn, Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ pẹ̀lú bá yẹn jẹ́ kó fòrò yẹn náà. So tàbá wá wò, Ọlọ́run wá ní wa antum la tuzlamun,
ọlọ́run ò ní ṣàbòsí yín o lórí dáadáa tẹ́ ẹ bá ṣe. wa in kana hada sadara an rasulillahi sallallahu alayhi wa sallam fa huwa idha khalafa ma amarahu Allahu bihi wa hashahu an yaf'ala dhalik. tàbá ohun tó wà nílẹ̀ tó bá jásí pàdé ìṣù yìí ọ̀dọ̀ Ànábì Muhammad ló ti jáde, ẹnu Ànábì Muhammad ló ti jáde, ó túmọ̀ sí pé fàwọ́ ìdá a máa túmọ̀ sí pé khalafa ma amara Allahu bi Ànábì ń yapa Ọlọ́run. tó bá lọ jásí pé àdéṣù òbírìtù ọkọ̀ọ́dìlà náà ṣàyí Ọlọ́run ní kí n máa pa àwọn èèyàn títí tí wọ́n fi gbà pé èmi làwọn ò máa sìn. tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn ti mórí bọ́, owó wọn ti mórí bọ́ lọ́wọ́ mi láti tálẹ̀. tó bá lọ jásí pé lóòótọ́ ẹnu Ànábì ló ti jáde o. fa huwa idhan ó ń túmọ̀ sí pé khalafa ma amarahu Allahu bi Ànábì yapa àṣẹ tọ́lọ́run pa. wa ashahu an yaf'ala dhalika tá a sì mọ̀ pé kò lè jẹ́rú Ànábì Muhammad, Ànábì Ọlọ́run ò lè dẹ́rú ẹ̀ o. idhan tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà náà la yanbaghi lana siwa an naqula la sihhata wala i'tibara bi hadha al-hadith. ó yẹ ká jọ gbé yẹ̀wò ká mọ̀ pé ọ̀rọ̀ yìí kò lẹ́tọ̀ọ́. lam yanbaghi lana kò sí tó tọ́ sí wa kọjá káwò pé la sihha ọ̀rọ̀ yìí ò lálàáfíà wala i'tibara li hadha al-hadith kódà kò sí tá a fẹ́ máa wòye sí mbẹ́. litadafur al-aya adalla ala adami sihhati ká torí pa àti rí àwọn àyà Qur'an tó jẹ́ ká máa pé ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀, kò lè jẹ́ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lórí. lápẹẹrẹ gẹ́gẹ́ bí àyà tá a mú wá ní al-Qur'an wípé la ikraha fi ddini, ìjẹni nípa òṣì nínú ẹ̀sìn. kí ni ìtumọ̀ rẹ̀? ìtumọ̀ rẹ̀ ni pé wal mar'u hurrun wa mukhayyarun fi an yuhmina aw an yaghfura. Ọlọ́run dá ọmọ ènìyàn ní hurrun, ọmọlábí, freeborn. Ọlọ́run fún láyé to think. Ọlọ́run fún ọmọ ènìyàn láyé to able to think and to choose. Nobody to choose for him. Let him choose by himself. Jẹ́ kó choose Ọlọ́run, yóò choose ń dóhùn. Torí kórè ẹlòmíì ń bẹ, wọ́n choose fún ní kò ló ń ṣe lọ. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lénìí nígbà táwọn àáfàá bá fẹ́ wọn, wọ́n á sin lọ́n lára àáfàá. níjọ́ tí wàhálà bá dé, wọ́n ó ju ìjáàbù lẹ̀, wọ́n ó ju ìrun lẹ̀, wọ́n á láwọn ti fi irun ẹ lẹ̀ fún ẹ o. torí pé náà rẹ pé nẹ́tíwọ̀kì ló fẹ́ ṣe yíhun ṣùkọ́lọ̀ kò ṣíjú àánú wa. so irú àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n á sin tó yẹ pọ́kùnrin ni wọ́n ń sìn, èèyàn ni wọ́n ń sìn, ó lè jásí owó lọ́kọ́ ná fún wọn lówó yẹn lálàáfíà lára wọn. níjọ́ tó wóyìn ò bá sí, wọ́n máa jẹ́ ẹ̀sìn yẹn lẹ̀ díẹ̀díẹ̀. torí pé òun kọ́ ló ṣe takhir. wàlmẹ́rù ọmọ ènìyàn hurrun, àwọn Ọlọ́run tú sílẹ̀, aṣelọ́mọlábí, afunírònú, wa mukhayyarun fi an yu'mina aw an yakfura, afuniṣẹ̀ṣà kó ṣẹ̀ṣà tó bá wùn, bóyá Ọlọ́run lòun fẹ́ sin àbẹ́lòmíì, bọ́lọ́run ṣe ṣe ọmọ ènìyàn nìyẹn. mukhayyarun ló fi ní la ikraha fi ddin, ẹ̀sìn yìí ṣe túláàsì, sísìn ní Ọlọ́run kì í ṣe túláàsì. mo mọ̀ pé nítorí mo tẹ̀lé ẹ̀dá ọ̀run ni, àmọ́ mukhayyarun agbọ́dọ̀ jẹ́ ó ṣẹ̀ṣà fi an yu'mina aw an yakfura, ṣó fẹ́ sin lọ́hun tàbí kò ní sin lọ́hun. wala yahiqqu li ahadin an yujabbirahu ala an ya'tanaqa dinan la yarghabu fi, kò lẹ́tọ̀ọ́ sẹ́nìkan kó fi tipátipá mú ènìyàn kan pé ẹ̀sìn báyìí ló gbọ́dọ̀ ṣe. la yarghabu fi, tẹ́sí yẹn ò sì mú ẹni náà. a gbọ́dọ̀ fipá mú yẹn ṣe sìn. la yahiqqu li ahadin, àní kò tọ́ sẹ́nikẹ́ni
أن يجبره على أن يعتنق دينا لا يرغب فيه kó wá mẹ́nìkan kó ṣe lójú kòkòrò bóyá idà ló yọ tí àbí nǹkan kan ló fi ń dẹ́rù bà tàbí bí kan ló fi ń dẹ́rù bà pé túláàsì ni ẹ̀sìn kan ló gbọ́dọ̀ ṣe Ọlọ́run ní kò tọ́ sẹ́nìkan. ولو كان أحد فاعل ذلك tó bá jẹ́ nìkan bá lẹ́tọ̀ọ́ àti ṣerú ẹ̀ لفعل الله Ọlọ́run ní ìbá ṣe àmọ́ Ọlọ́run ọba mi ò ṣe bẹ́ẹ̀. àníṣe ولو كان أحد فاعلا لذلك tó bá jẹ́ nìkan bá lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ لفعل الله سبحانه وتعالى Ọlọ́run ló lè ṣe bẹ́ẹ̀. ọba tó wá lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wá gbọ́n tó sọ fún wa ó ní nínú suratu Yunus 99 ó ní ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا tó bá jásí pé ó bá wọn Ọlọ́run ọba rẹ̀ Ànábì bá fẹ́ ni لآمن من في الأرض كلهم جميعا gbogbo ẹni tó ń bẹ lórílẹ̀ ayé yóò jẹ́ kán mọ Ọlọ́run nìkan wọn ní màkà mi. ó fi hàn pé Ọlọ́run gan ò ṣe bẹ́ẹ̀. báwo la Ànábì ṣe fẹ́ máa yọ̀dà sí wọn tí ó máa ní Ọlọ́run ọba yẹn ló pa òun láṣẹ kóun máa jà kóun máa pa wọ́n àyàfi tí wọ́n bá gbà tó bá sì ti gbà kóun mọ́ tẹ̀jẹ̀ wọn lẹ̀ mọ́. nígbà tó Ọlọ́run tó ní ẹ̀sìn tó ní ayé àti ọ̀run gan ò dẹ́rù ẹ̀ o. náà Ọlọ́run wa ń sọ fún Ànábì yẹn pé afa anta tukri'u nnasa hatta yakunu mu'minin ṣé ìwọ tí wò wá lágbára àti fi yàn mọ̀nà tá a ránṣẹ́ ṣé wọ́n ló wá fẹ́ tú láṣẹ àwọn èèyàn pé dandan àfi kan jẹ́ mùmínì. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. náà nínú ibi tá Ànábì tọ́lọ̀ ti bá Ànábì wí látara paranta Ànábì káwọn èèyàn lè gbà tẹ́ bá lọ ka Al-Qur'an nínú súrọ̀tù ó dà pé nínú Suratul Ankabut tí bí ìbá ní ṣìwé Ọlọ́run bá Ànábì wí mbẹ̀ nínú àyà 35. nígbà tára ń ta Ànábì wọ́n ń béèrè iṣẹ́ ìyanu lọ́dọ̀ ẹ̀ Ọlọ́run lóhùn òfin níṣẹ́ ìyanu Al-Qur'ani ti tó. Ọlọ́run wa ń sọ fún Ànábì mbẹ̀ yìí pé wa in kana kabura alayka i'raduhu tó bá já sí pé àìṣe tí wọ́n ṣe yẹn ó bá ń bà ọ́ nú jẹ́ àbínú rẹ̀ ó dùn àmọ́ òun ló tóbi lẹ́mí ẹ̀ fa in istata'ta an tabghiya nafaqan fil ardi tó o bá ní ìkápá láti lọ wánú wọlẹ̀ aw sullaman fis samaa tàbí tó o bá ní ìkápá láti wá àkàbà kan tó o lè fi gún sánmà lọ fata'tihim bi ayatin fúnra wọn lọ fún wọn ní mírèkù wá mi lọ fún wọn walau sha'a Allahu lajama'ahum ala al-huda tó bá yẹ kó bá wọn lọ ni yóò fi wọn mọ̀nà láì mèremère kù rárá. fala takunanna minal jahilin ìrẹ́ Ànábì ṣọ́ra kó má wà nínú àwọn aláìmọ̀kan má wà nínú Ọlọ́run sọ pé má wà nínú àwọn aláìmọ̀kan torí pé ìrònú àìmọ̀kan lọ́lọ́run ló ń rò yẹn. ẹni tí ó gbà kí ni bísínẹ́sì ti wà Ànábì gan mẹ́ ẹni bá gbà ló ní bísínẹ́sì pẹ̀lú ẹ̀. ló fi di pé abasa wa tawalla an ja'ahu al-a'ma ma yudrika la'allahu yazakka aw yazakkaru fatanfa'ahu adh-dhikra amma man istaghna fa anta lahu tasadda. tọ́lọ̀ ń bá Ànábì wí pé ẹni bá gbà ló ní bùkátà pẹ̀lú rẹ̀ àwọn tí ó gbà ò ní bùkátà pẹ̀lú wọn. Ọlọ́run sọ fún Ànábì pé in istata'ta an tabghiya nafaqan fil ẹ̀yin tí ẹ sọ pé Ànábì mẹ́rẹ́kù wa olùgbàrú wa ń sọ̀mọ̀ Ọlọ́run ní fa in istata'ta kágbára rẹ̀ bá ká láti wọnú lòólẹ̀ yìí lọ nafaqan kó gbẹ́lẹ̀ lọ síbi fata'tihim bi aya kó lọ fún wọn láyà fúnra rẹ̀ aw sullaman fis sama tàbí kó gbé àkàbà kó gbé sára sánmà fata'tihim bi aya kó lọ mú àyà wá fún wọn. Ọlọ́run wá ní walau sha Allah tó bá já sí pé ó bá wọn Ọlọ́run ní la jama'ahum ala. má lọ tàbí àwọn walau sha Allah tó bá já sí pé ó bá wọn Ọlọ́run ní la jama'ahum ala al-huda gbogbo wọn ní òfin mọ̀nà. fala takunanna minal jahilin má lọ tàbí àwọn aláìmọ̀kan má lọ kọ́pì àwọn aláìmọ̀kan. eléyìí ó rí pé ó wà nínú àyà 35. náà Ọlọ́run tó wá tẹ̀síwájú bẹ́ẹ̀
walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan tó bá jásí pé ó bá wọn Ọlọ́run. Suratul An'am láyà tí mo kà tán nísìnyí wà àyà 35. Suratul An'am àyà 35 kìí ṣe nínú Suratul Ankabut. Al-An'am 35. Ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní walau sha'a rabbuka tó bá jásí pé ó bá wọn Ọlọ́run ọba rẹ ni laja'ala an-nasa ummatan wahida yóò ṣe àwọn èèyàn níjọ ẹyọ kan kò ní sí kèfèrí Islam nìkan ni ó wà. Ó ní wala yazaluna mukhtalifin àmọ́ wọn ẹ̀ ní yẹ wọn ẹ̀ ní gbò lẹ́nu tá a máa rí kèfèrí tá a máa rí mùmínì tá a máa róṣẹ bọ tá a máa rẹ́ lómi tọ́lọ̀ ń bá ní wọn ẹ̀ ní yẹ wọn ẹ̀ ní gbò Ànábì tí wàá fẹ́ máa pa àwọn tí ò ṣe. Ó ní illa man rahima rabbuka àfẹ́ tọ́lọ̀ ń bá fi Islam ta lọ́rẹ̀ lókù. Ó ní walidhalika khalaqahum torí pé bọ́lọ̀ ń ṣe dá wọn ní kó ní kálukú ṣe tó hùn. Wa tammat kalimatu rabbika àṣẹ Ọlọ́run ọba rẹ̀ sì ti jókòó. Àṣẹ Ọlọ́run rẹ̀ ti jókòó pé la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in pé màá kún inú náà jahannama kẹ́kẹ́ fún ènìyàn àtàlìjànú. Tí gbogbo ayé bá ṣe Islam ta ló fẹ́ wọ náà? Tí gbogbo ayé bá gba t'Ọlọ́run ta ni ó wọ jahannama? Àwọn kan wọ bẹ̀ àwọn kan sì ní wọ bẹ̀. Eléyìí wà nínú Suratu Hud Quran 11 verse 18 to 19 ayat akai. Tabatul ka Suratu Sajda Quran 32 verse 13 Ọlọ́ni walau shi'na tó bá jásí pé ó bá wọn àwọ Ọlọ́run ni la'atayna kulla nafsin hudaha gbogbo ẹ̀mí kankan láàfún ní ìmọ̀nà kó dọ́lọ́mọ. Law shi'na tó bá jásí pé ó bá wọn àwọ Ọlọ́run ni la'atayna kulla nafsin hudaha gbogbo ẹ̀mí kankan ni ó dá ọlọ́mọ tí ó sì máa sin lọ́ọ̀ nìkan. Ọlọ́run ní walakin haqqal qawlu minni àmọ́ àdéhùn ti jókòó látọ̀dọ̀ èmi Ọlọ́run pé kò lè rí bẹ́ẹ̀. Pé la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in pé inú náà jahannama yẹn máa rí pé mo kún kẹ́kẹ́ fún ènìyàn àti àlìjànú. Kọ́lọ́n kó wá dákun wọ́n jẹ́ àpẹ́ láwọn tí ó fi kún náà nínú ọ̀rẹ́ ènìyàn. Tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.